is not a God of confusion. I'm not against you. Mo mọ̀ pé èsùn ló bá gbogbo yín jà. Ọlọ́run á gbà yín o. Oyèwùnmí of CAC. Bàbá wa Adémọ́lá. Mo mọ̀ pé ẹ bínú tẹ́ bá rí mẹ́sẹ̀gì. Mo sì fẹ́ kẹ́ bínú ni. Bàbá mi tó di kọ́ lẹ́jẹ́. Mo dẹ̀ gbàgbọ́ nínú yín àti pé yín. Kí ni ìdí tí mo fẹ́ ṣe kẹ́kẹ́ bínú ni pé tí ọmọ bàbá àtọmọ ìyá bá ti wọnú yàrá tí gbogbo wọn bá ti rẹ́rìn jáde ẹ̀tàn ló wà ń bẹ̀ tí gbogbo wọn bá ti jọ jà jáde òótọ́ ló wà ń bẹ̀ ó dáa bí gbogbo ìmọ̀ àtẹ̀yìn bàbá tí ẹsẹ̀ rí mi bí ọ̀tá yìí ìwọ tí o jẹ́ alátìlẹ́yìn wa àwa tí a jọ ọmọ yín gbogbo ẹ̀yin bàbá yìí tí a jọ ọmọ tá a dẹ̀ gbàgbọ́ tí ẹ pray pé there must be a unity in the church there must be a revival in the church ẹ tó wá jáde ẹlẹ́mìí mọ́níkẹ́ tó fọ́tọ̀ sí sọ́nà mẹ́ta ẹ wá di Oyèwùnmí of CAC ẹ ń jẹ general evangelist tẹ bá jẹ general evangelist ṣe bí ẹrí bàbá Hezekiah tó sì kì ní September tó fẹ́ kú tọ́ta fẹ́ kú tó bá kú nígbà ẹsẹ̀ gbogbo general evangelist ó jẹ sẹ́kọ̀ọ́ tó wọlé. ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o bàbá Hezekiah tún ti jáde o lórí ọ̀rọ̀ rògbòdìyàn tó tún lọ láàrin inú ìjọ CAC àti gbogbo rògbòdìyàn tó ń lọ lórí ayélujára lórí ọ̀rọ̀ Apostle Ayọ̀ Babalọ́lá wòlíì alàgbà ti Sẹ̀lẹ̀ which is bàbá Ọ̀ṣọ́fà àti Orímọládé CNS bàbá yìí ní àwọn olè gbà kẹ́nìbọ̀dì fi wọ́n ta yín o then àwọn wàhálà kan tó wá ń lọ nínú ìjọ CAC tẹ́ kí bàbá yìí yànnà náà ó tú gbogbo àṣírí àwọn tó ṣàpè pé ìjọ CAC sí bí ọ̀nà mẹ́jọ anyway ẹ lọ jẹ́ ká lọ gbọ́ gbogbo àwọn àlàyé tí bàbá ṣe wọ́n ní kò ń ṣe ìran làwọn rí o but opinion àwọn lẹ́yìn àwọn rí fúnra wọn ní pé no àwọn nǹkan yóò lè máa lọ báyìí so ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Prophet Nasri Israel. Please don't forget to subscribe, like and share. Nítorí àkókò iṣẹ́ ìránṣẹ́ ni òní kìí ṣohun Olúwa o nípa ti àwọn tó ń fi ẹnu bà Apostle Ayọ̀ Babalọ́lá jẹ́ lórí afẹ́fẹ́ bàbá wa Mósè Orímọládé bàbá wa Bílí Ọ̀ṣọ́fà àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí lóòótọ́ ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá láti gbé wọn dìde ṣùgbọ́n a dúpẹ́ wípé wọ́n lọ di àárọ̀ yìí iṣẹ́ wọn sì ń fọhùn síbẹ̀ ìyẹn ìkíní èkejì á dà wọ́n ní ẹ̀rọ wọn ò ní ẹ̀rọ o Ọlọ́run ló pè wọ́n o kì í sọ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn alátakò wọn ti ń gborí afẹ́fẹ́ kan kì í ṣe media promote me minister ni wọ́n ẹ̀mí mímọ́ àti ìpinnu Ọlọ́run àti àkọsílẹ̀ ni ò jẹ́ kí wọ́n ti rá àtàwọn àtiṣẹ́ wọn di òní ó yàtọ̀ sí àwa tó jẹ́ pé media ló jẹ́ kí ayé ó mà wá ẹ̀mí media tẹ̀dẹ̀ rí yẹn ẹ̀mí tí mi ò bá lọ lójúmọ́ tí mi ò bá wò lójúmọ́ indirectly màá fẹ́ ya wèrè ọ̀tá màá fẹ́ ya wèrè bẹ́ẹ̀ mi mídíà ṣe rí nìyẹn ẹ̀mí mídíà máa mú ènìyàn ṣe àṣìṣe ó máa bà ayé ènìyàn jẹ́ ó máa jẹ́ kí ènìyàn ṣàmà rò pé gbogbo tóun bá ṣe lòun right but àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀mí mídíà kọ́ ló introduce wọn sí generation wọn àti generation tí a wà yìí and títí Jésù yóò fi dé they remain relevant other pass on all their life ìwọ̀n àti ẹ̀mọ̀ pé wọ́n ti kú ìyẹn ìdáhùn sí àwọn tó sọ wípé àwọn bàbá yẹn ní ẹ̀rọ àní àkókò yìí ní gbogbo generation tó wà láyé generation yìí ló produce ọmọ àlejò I'm sorry to say that generation ayé àwọn bàbá wa bí obìnrin bá fẹ́ bímọ tí obìnrin bá fẹ́ bímọ tí obìnrin bá fẹ́ bímọ tí ọmọ yẹn tí ìyá rẹ̀ bá ṣàgbèrè tọ́mọ bá wà ní ojú ara tó bá fẹ́ jáde á máa wọlé á máa padà àwọn èèyàn wá pè ìyá ẹ̀ pé ìyá ẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ sọ àbí ìkankan nítorí àwọn ìgbà yẹn wọ́n mọ̀ wípé àwọn ọmọ tí ń bọ̀ lọ́rùn gbà yẹn wọ́n mọ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìsìn kò sí gbogbo wọn yẹn
hospital àti doctor tó fẹ́ gbẹ̀bí wọn àti gbogbo wọn ló jọ ń ṣòwò àgbèrè papọ̀. So generation yìí ló produce ọmọ àlè tó pọ̀ jù láyé. So which is good, and any ọmọ tó bá dẹ̀ tí condemn bàbá rẹ̀ dẹ̀ kì í ṣe ojúlówó ọmọ àlè ni. Báwo la ṣe mọ bàbá èèyàn? Ó wọ aṣọ, ẹnikẹ́ni tó bá ti ń wọ aṣọ fífún, Babalọ́lá, bàbá Mọ́sọ̀rọ̀mọ́ládé, bàbá Ọ̀ṣọ́fà, àwọn mẹ́ta yẹn ló gbé aṣọ fífún kásọ̀tì wòlíì wá tí wọ́n jà pẹ́. So bí ẹnikẹ́ni bá wá wọ aṣọ wòlíì white tó ń condemn àwọn bàbá yẹn, wà ìsádà kó jẹ́ ẹni ẹ̀gún, ọ̀ kó jẹ́ ọmọ àlè, ọ̀ kó jẹ́ ẹni tí èṣù gbé dìde láti bá ìhìnrere òtítọ́ jà. Àdúrà tí a kà wá gbà fún wọn ni pé àwọn tí ò ní ẹ̀rọ, ẹ jẹ́ kí àwọn náà ó kú lọ́dún 3-4 bóyá á ti tún gbúrò wọn. Kódà bí wọ́n tẹ̀ tí sí mídíà lọ́lá tó yìí, èèyàn mélòó ló mọ̀ wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n fi lu jìbìtì, tí wọ́n fi lọ lóyìnbó, tí wọ́n fi kọ́ church, tí wọ́n fi ní ìkan. Àwọn olódodo mélòó ló tẹ̀lé wọn? Gbogbo ọmọ ẹ̀yìn wọn èrò ọ̀run àpá ìdí ni, gbogbo ọmọ ìjọ wọn èrò ọ̀run àpá ìdí ni, gbogbo ẹni tó ń tẹ̀lé wọn èrò ọ̀run àpá ìdí, ẹni tó ń lọ sọ́dọ̀ gbogbo àwọn tó ń criticize àwọn bàbá yìí, tí ẹ bá wò wọn lórí media ẹ rí i pé àwọn ọmọ ọ̀run àpá ìdí ló tó síìdì fún wọn, àwọn náà ló ń lọ sọ́dọ̀ wọn. That is a little about bàbá Mósè Orímọládé, bàbá wa Ayọ̀ Babalọ́lá, bàbá wa Ọ̀ṣọ́fà, and ìjọ CAC Kérúbù àti Séráfù Sẹ̀lẹ̀, ìjọ tí àwọn bàbá wa rí ìran ọ̀run láti gbà ni, kì í ṣe ìjọ, kì í ṣe ministry, kì í ṣe ìjọ ti ayé. So ayé gbọ́dọ̀ máa bá wọn jà. Gbogbo ìjà tẹ́rí táyé ń bá àwọn ìjọ yẹn jà, nítorí pé ìjọ yẹn kì í ṣe táyé. Bíbélì dẹ̀ sọ pé ayé kì í ṣe táyé, nítorí náà láyé ṣe kórìíra yín. Thank you. Ìyẹn nípa ìdáhùn sáwọn tó condemn àwọn bàbá mẹ́ta yẹn àti ìjọ mẹ́ta yẹn. Tí gbogbo èèyàn rò pé even doctor rò pé ó ti fayé lẹ̀ ni, doctor rò pé ó ti parí. Àkíyèsí mo kà fẹ́ pé bàbá Hezekiah sí, títí Jésù yóò fi dé, you remain my father. Gbogbo àwọn tó dẹ̀ gbọ́ mi, bàbá mi ni wọ́n. Mo kà fẹ́ jẹ́ kí bàbá Hezekiah mọ̀ wípé gbogbo ohun tó kì í s'Olúwa ló sọ lé fún mi o, torí tó bá jẹ́ òun Olúwa wọn sọ fún yín. Àkíyèsí tí mo fẹ́ kí bàbá Hezekiah mọ̀ ni pé ní ọdún kejì tí plane ṣẹlẹ̀, ní ọdún yìí ti operation ti ikú lójúkojú ṣẹlẹ̀ lọ́spítù, tí gbogbo èèyàn náà mọ̀ pé ó lè padà sáyé. Mo fẹ́ kí bàbá Hezekiah ó rí nǹkan méjì bíi pé Ọlọ́run pè sí àkíyèsí tí a bá rí àwọn ibi àwọn ọ̀nà tó ti gbà, àwọn ìkóríta tó ti yà bàrà, kó yá a ṣe àtúnṣe. Ohun Olúwa kọ́, àkíyèsí ni o. Èkejì, kó ṣe àtúnṣe pẹ̀lú òun àtọlọ́run, kó ṣe àtúnṣe láàárín òun àtìjọ CAC, kó dẹ̀ mú CAC kó mú pa àwọn ibi tóun gangan ti lọ́wọ́ sí àwọn ìbàjẹ́, kó yọwọ́, kó mòdì àwọn ààyè tóun gangan ti dálu, kó mòdì ẹ̀ padà. Ẹni tó bá àwọn critics náà lè sọ kì í ṣe lè káàkà wo ewu méjì tó ti forí ẹ̀ dá, torí ẹ̀kẹta kó má bàa mẹ́mí ẹ̀ lọ. Ohun tó wá ṣẹ̀tà àwọn èèyàn láti sọ wọ́n di olórí kankan, kó má jẹ́ pé òun gangan ìgbà tákòókò yẹn bá máa tó mo sọ ní mẹ́sẹ̀gì kó òun gangan má sí láyé. Èmi ìgbàdúrà kókó, ṣùgbọ́n mo gbàdúrà kí Ọlọ́run ó lè ṣí níyè, kó lè fún ní second chance,
èmi ò lè torí tiẹ̀ kí wá máa kí n gbọ́ nǹkan àbí mo rí nǹkan kí wá máa sọ pé òun olúwa rárá o, òun olúwa kọ́ lélẹ́yìí o. Gbogbo ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ ní Adó ní hospital, gbogbo ẹ̀ ni mo mọ́nítọ̀. Gbogbo ìgbà tí ní September, gbogbo nǹkan bó ṣe ń lọ mo mọ́nítọ̀, mo gbọ́, mo ń máa gbogbo ẹ̀. Ṣùgbọ́n mo kà wó pé kí wọ́n ti pé màá jáde àmúríran rárá, ìran kọ́ o. Ṣé báyìí ìgbà tó dẹ̀ ṣẹlẹ̀ mo wá wọ̀ sí bóyá ó máa wá sí pásọ. Ìgbà tí wọ́n dẹ̀ rí mo rí pé gbogbo tó ń lọ yẹn kó má wò ó láti ìgbà nígbà tá ṣe pastor conference àti gbogbo program yẹn, ìgbà tó sí ibẹ̀ ṣe èso tí continue tó ń ṣe lọ. Ètí bàbá Èsìkáyọ̀ yóò bá mú sọ́kàn nìyẹn o. Kó lọ ronú ẹ̀, kó tètè yá ṣe àwọn àtúnṣe tó bá yẹ, torí ìgbé àkọ́kọ́ ti lọ, ìgbé kejì ló lọ yìí. Àánú ló máa yọ yín, oore ọ̀fẹ́ ló máa yọ yín, àdúrà àwọn ọmọ Ọlọ́run ló máa yọ yín. Ìgbé ẹ̀kẹta ìkìlọ̀ máa ní it is well. Èmi yìí sọ̀tá gbogbo ẹ̀yin olórí wa o, mi ìdẹ̀ criticize yín o, ṣùgbọ́n mò ń pe àkíyèsí yín sí ìkàkà. Ìyẹn ti bàbá Èsìkáyà àti ìdí tí ò fi bá ikú September tí ò fi pa. Eléyìí tí ọ̀run ò nítumọ̀ sí mi, ẹ̀jẹ̀ ikú sáyé, ìyẹn pírẹsidẹ́ǹtì fásán ẹ̀kẹta bàbá Ayọ̀délé àti bàbá wa pòfẹ́sọ̀ Adémọ́lá Oyèwùnmí of CAC worldwide àti ọ̀run ò nítumọ̀ sí mi, ẹ̀jẹ̀ ikú sáyé of CAC worldwide. Àwọn méjì yẹn ni mo fẹ́ bá sọ̀rọ̀ kẹ́yìn. Nípa ti bàbá wa president fásán ẹ̀kẹta afẹ̀mímọ́purọ́ of CAC, ìyẹn bàbá wa Ayọ̀délé afẹ̀mímọ́purọ́ of CAC worldwide. Bàbá wa Ayọ̀délé ní ọdún 2002 sí 2001 2002, mo rántí pé èmi àtẹ̀yìn jọ ń sọ̀rọ̀. Gbogbo ohun tí ẹ̀dẹ̀ bá mi sọ tí mo bá parọ́, ẹlẹ́dàá yín ìpè yín máa ṣèdájọ́ mi, ẹ̀yin àti bàbá wa Professor Adémọ́lá. Gbogbo ohun tí ẹ̀ bá mi sọ ńgbà náà tá a jọ ń communicate nígbà náà pé CAC gbẹ́dọ̀ dọ̀kan ni mo gbọ́ lẹ́nu. Ìdí tí mo fá mú yín àṣẹ fádà nìyẹn pé ẹnikẹ́ni tó bá jọ ọmọ Ọlọ́run kò lè máa gbàdúrà ìṣọ̀kan. Mo dẹ̀ rántí pé wà ní èlọ́rù tí mi náà tẹ́ háàdì mi sígbà náà, tí mo rí pé ẹ máa gbàdúrà CAC gbẹ́dọ̀ dọ̀kan, CAC gbẹ́dọ̀ dọ̀kan. Pínpín tí CAC pín sí méjì kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. They must become one. Kì í ṣe báwọn bàbá wa Professor Adémọ́lá tẹ̀ tó sọ pé kì í ṣe báwọn bàbá wa ṣe fi lélẹ̀ nìyẹn. Which we talk, tí mo dẹ̀ ní ìgbàgbọ́ sí yín ní ìsín. Ẹ̀yin tí ẹ ń gbàdúrà sí ìṣọ̀kan, tẹ́ ẹ sọ̀rọ̀ ìṣọ̀kan ní ọdún 5 sẹ́yìn sí 4 sẹ́yìn, ẹ wá tún jáde ní ìṣẹ́ ní ẹ̀mí Ọlọ́run sọ pé kẹ́ tó fọ́ ìjọ yẹn sí ọ̀nà mẹ́ta. Afẹ̀mímọ́purọ́ of CAC worldwide nìyí. Our God ẹ wá du general evangelist, àṣẹ yìí fún ara yín, àṣẹ kan pretend ní gbogbo yín. Ẹ̀rù àwọn olórí wa bà mí, ẹ̀rù yín bà mí. Èyí tí Paul sọ pé ẹ̀rù yín bà mí ẹ̀yin ará Gàlátíà, kó má bàa jẹ́ pé lásán lásán. Ẹ tí wá ń jáde ẹ̀ sọ pé Holy Spirit ló rán yín, ẹ tún gbé sí pépà. Mi ì ní sọ̀rọ̀ fàṣíṣe yín o, mi ò dẹ̀ ní tó bá jẹ́ tẹ́lẹ̀ màá sọ̀rọ̀ búburú, màá ṣe òní sọ kankan tó máa implicate yín àbí anything. I will never say anything wrong for the anointed person, torí mo gbàgbọ́ pé àyànfẹ́ ni yín. Ẹ tún jáde àdàbí tí èmi àtẹ̀yìn tẹ́ ẹ̀ bá sọ yín, tẹ́ ẹ̀ bá gbàdúrà ìṣọ̀kan sí èsì rí. Bàbá Ayọ̀délé àti bàbá Adémọ́lá, àdàbí tẹ́ ẹ̀ bá gbàdúrà ìṣọ̀kan sí èsì rí, tẹ́ ẹ̀ bá gbàdúrà ìṣọ̀kan tó bá jẹ́ pé mò ń parọ́ mọ́ yín ni. Tí èdè sọ pé ìjọ ìgbẹ́dọ̀ dìkan,
ẹ tó wá jáde wípé ọ̀ní mo sọ pé kẹ́ ẹ tó gbé ṣọ́ọ̀ṣì ọ̀nà mẹ́ta ẹ tó wá gbé àdá la ṣọ́ọ̀ṣì sọ́nà mẹ́ta kẹ́ ẹ wá rí kankan ṣe mọ́ ẹ wá lọ gbé bàbá Ìdòfìà lọ́ọ̀yà kó wá ṣe general secretary torí pé oyè general secretary wá jẹ́ oyè father to son ní ṣéèṣì ẹ wo tẹ wá fi gba gbogbo ẹ̀ jẹ́ it's a pity ojú tì mí ẹ kú gbọ̀n mi this is not a social media káyórí mi bí ẹ bá ti fẹ́ ṣèbàjẹ́ ẹni ó fẹ́ create relevant kí ni relevant tá fẹ́ create ẹ ń ṣèbàjẹ́ yìí bàbá gbogbo yìí ẹ ń ṣe nǹkan tí ò dá tábà tí wàá bá yín sọ̀rọ̀ ẹ ní ẹnìyẹn ó fẹ́ fara hàn ni ó fẹ́ fara hàn bo kẹ ẹ ṣáà lè defend ara yín ẹ ṣáà gba gbogbo ọ̀nà kọ́nà láti defend àdàbí kan ṣoṣo tó wà láàrin màtẹ̀yìn ni pé bàbá Ayọ̀délé bàbá Oyèwùmí of CAC worldwide bàbá wa Adémọ́lá UK àdàbí tẹ ẹ bàbá wa gbàdúrà unity CAC yìí àdàbí bàbá tí ẹ bá sọ létí mi pé CAC must become one ẹ̀yin tí I'm proud of it ẹ kàwé ẹ wá bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀yin ni the first professor of Ghaniaba of Toronto ẹ lè jẹ́ professor ayé ní gbogbo ẹ̀ gbọ́ tẹ́ ẹ bá di professor gbogbo àgbáyé tẹ́ ẹ bá dọ́run wàhálà ni bàbá Ayọ̀délé àgbàlagbà wá fẹ̀mí mọ́ purọ́ ẹ̀mí má wá sọ fún ẹ pé ìtí wọ́n gbọ́dọ̀ gbàdúrà kí ìṣọ̀kan rẹ̀ unity rẹ̀ pé kó tó break ẹ̀ sọ́nà mẹ́ta ẹ̀mí mọ́ ni ó wá sọ pé kó lọ jẹ president sí ẹ̀sìn ẹ̀kẹta so nínú ìjọ kan ṣoṣo àwa ní president mẹ́ta ẹ̀mí mọ́ náà ló sì ń sọ̀rọ̀ ẹ̀mí mọ́ tí yín yìí ọmọ Ọlọ́run tirẹ̀ yóò ta ló fi jọ. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu